ọkọ ìdẹ sọyàn dó lórí burúkú sínú ayé kí ló dé ẹ fi gbogbo obìnrin lẹ ànídìí ọkọ mọ́ àmọ́ lára wa lọ. tèmi ṣé ènìyàn lè mọ sunkún àìní ọkọ àìní ọmọ kí Ọlọ́run wá ṣàánú ẹ̀ kọ́lọ́run fún ní ọkọ yẹn tán kọ́lọ́run fún ní ọmọ yẹn tán kó wá ṣe bẹ́ẹ̀ kó wá fi ọkọ yẹn lẹ̀. ṣe rí arábìnrin yìí ọ̀tọ̀ ni o mo bóró fídíò rẹ̀ wá ni èmi kàn rí caption yẹn bẹ́ẹ̀ mo fẹ́ fi justify ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. arábìnrin yìí sì ó ní at 46 kò sọ́kọ kò sọ́mọ. So what will she do? Kò ṣáà lè parẹ́. I will advise her to be happy. Let her live her life. Kó má kúkú depression. Ẹni tó bímọ ọmọ ló máa sin. Èèyàn tí ò bí náà ọmọ náà ló máa sin. Kó fi ọkàn rẹ̀ balẹ̀. Tó ẹ̀yin tèmi ọ̀rọ̀ Bíọ́lá Adébáyọ̀ gangan mo wá sọ. Ẹ̀yin náà rí title. Kí ló mú Bíọ́lá Adébáyọ̀ separate from her ọkọ? Ẹ̀yin náà tẹ́ bá follow Bíọ́lá story Bíọ́lá ó ṣe díẹ̀ náà kó náà tó wá marry ó ṣe díẹ̀ náà kó náà tó wá bímọ bá a ṣe gbọ́ story ẹ̀ gan ọmọ ẹ̀ wọ́n ní surrogacy ni bí wọ́n ṣe sọ. So ṣàdédé ni mo ṣàwá gbọ́ tí wọ́n ní no òun gangan ló sọ òun ló fi ṣe birthday present fún àwa fún ọkọ ẹ̀ ìjọ tí ọkọ ẹ̀ ń ṣe birthday láìpẹ́ yìí òun ló break news yẹn Ọlọ́run ló ní kí n ní shock absorber nítorí pé kí ni Bíọ́lá Adébáyọ̀ ó wà lára àwọn èèyàn ó wà lára ìlú mọ̀ọ́ká tínú mi sì máa ń dùn sí pé yes at least this one ilé ọkọ ló wà at least ó dẹ̀ ń ṣe dáadáa at least ó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ at least ó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ at least ó respect ọkọ ẹ̀ bó ṣe máa present program alálùbáríkà tọ́lọ́run yọ̀ǹda fún un bó ṣe máa present program alálùbáríkà tí Ọlọ́run gbélé lọ́wọ́ tó fi ṣàánú ẹ̀ tóun náà ń lò ó tó fi ń ṣàánú ọmọ làkejì kudos to her alhamdulilayi adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún lórí ọ̀rọ̀ náà. ẹ̀yin tèmi so inú mi máa ń dùn tí mo bá rí obìnrin yìí bẹ́ẹ̀ pé yes she's a married person she's a mother wo bó ṣe humble rẹ̀ ló bá gbé story yẹn wá ló bá ní 14 happy birthday to my ex-husband happy birthday to my baby daddy àwọn ti wà separated 14 months ago. ẹ̀yin tèmi shocking yẹn lágbára everybody was shocked but èmi ò report ọ̀rọ̀ Bíọ́lá yìí ó wà before ti Aisha Lawal bẹ́ẹ̀ mi ṣe gbọ́ o èmi ti kọ́kọ́ gbọ́ ti Bíọ́lá kó tó di pé mo gbọ́ ti Aisha Lawal but there was no enough evidence kò sí enough thing tí mo fẹ́ wá sọ nǹkan tó kàn wà lọ́kàn mi ni pé why kí ló dé tó fi divorce kí ló dé kí ni yẹn wá fún mi ní headache mo wá search pé yes àwọn tó máa ń ganu sọ̀rọ̀ lọ́rọ̀ yìí wọ́n sà ìjọ kan wọ́n sà ganu sí àwọn ò wá rí nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀ dẹ́mi mo kàn ń scan káàkiri mo scan mo ní mo ṣàmọ́ mo gbọ́dọ̀ mọ nǹkan tó rí lè ṣẹlẹ̀ tó fi separate ẹ̀ dẹ́mi kò affect iṣẹ́ mi o tẹ́ bá wò dáadáa gbogbo ẹ̀yin tẹ́ bèrè apps ṣé a supply yín àbá supply yín mo máa ń ṣe nígbà tí mo bá wà lesser busy later in the night or mo ń fún ẹlòmíì pé kó mọ bá mi scan so alhamdulilayi wọ́n wá gbélé wá fún mi ẹ̀yin tèmi ẹ gbọ́rọ̀ ẹ máa gbọ́rọ̀ could this be why could this be the reason tó àtọkọ ẹ fi separate could this be the reason why tó àtọkọ ẹ ti separate allegedly according to èèyàn tó sọ ẹ máa gbọ́rọ̀ náà ẹ máa gbọ́ ẹni yìí ó dàbí ẹni pé ó ń gbé pẹ̀lú wọn ni I don't know ènìyàn ni ká ó máa fa ìdí ọ̀rọ̀ ènìyàn ni ká yẹn máa fà jáde láìpẹ́ ènìyàn ni ká ẹ̀yin tèmi mo dẹ̀ fẹ́ kẹ́ wo fídíò yìí tán tó mo fẹ́ sọ one apps torí àsìkò ní gbà mí láàyè láti sọ 2 apps but at least one at the end of the video ẹ máa gbọ́ ẹ máa rí i. I know the two of them. Okay ẹ jẹ́ kí wọ́n tún fún ní instance kan Biola has a friend like àwọn àǹtí àdúgbò yẹn ká lórúkọ bèbí yẹn ọkọ ẹ̀ dẹ̀ rí wípé tí bèbí bá ń wá àwọn ìwà ẹ̀ bóyá ìṣesí ẹ̀ kò tẹ́hun lọ́rùn ó máa di common ẹ̀ you can't jeopardize your marriage for a friend tí ò lọ́kọ nílé no bọ̀bọ̀ ẹ̀ dẹ̀ ń sọ fún ẹ wípé òun ò fẹ́ ìwọ́n ní òkè bèbí yẹn náà ó wá kó wá sílẹ̀ ẹ̀pẹ̀ nǹkan tó bá máa ṣe ló máa ṣe bọ́n ṣe ilé onílé Biola kọ́ ló nílé gbogbo ilé ìtàn àwọn divorce they are not divorced Biola ló kó kúrò ní last month oṣù kẹrin last month April Biola ṣe kó kúrò nílé o so if you don't know anything àti tó ń sọ̀rọ̀ ẹ má bìrì ẹ má sọ nǹkan tẹ̀ bá wọn divorce last month April ní Biola ra lé tó ṣe kó lọ sílé wọ́n sì jọ ń gbé títí di mo ní last month April yìí kò tí ì kó oṣù kan tí Biola kó kúrò nílé o so ẹ má tanra yín tẹ̀ bá mọ̀ kankan nípa Biola please wọn divorce now ọjọ́ birthday tó bá tẹ̀ sọ pé ex-husband ẹ bàbá ọmọ ẹni ex-husband ẹ ọjọ́ birthday ẹ ṣé bí àǹtí mi mọ̀ bóyá iná bóyá lábúrò ọkùnrin àbẹ́ lé ọmọ ọkùnrin àdé lè gbá ọjọ́ birthday tí gbogbo àwọn èèyàn kí
o pray fún o sọ kò bànújẹ́ sínú ayé ẹ̀ hell no nígbà mọ̀ tó bá ọmọkùnrin lòun náà gbé dání yẹn what are we saying jẹ́ ká fi sentiment sọ̀rọ̀ ẹ̀ ṣáde tẹ́yìn ò bá mọ nǹkan mo ti sọ nǹkan kan pé Bíọ́lá ẹ máa ní ẹnu ẹ mú tó bá wà ń ta ẹ gbàgbé ò tẹ́ ẹ bá mọ̀ èmi mọ̀ mo mọ̀ mo ọkọ ẹ̀ dáadáa ẹnu Bíọ́lá mú ẹ wo nǹkan ń ṣẹlẹ̀ nǹkan ó ń ṣẹlẹ̀ nǹkan tí ọ̀rọ̀ bá jáde àwọn evidence fẹ́ náà ó wá ṣẹlẹ̀ wọ́n wá ja ìjà kan bọ̀bọ̀ yẹn wà tí bèbí ẹ̀ ṣàlóhùn pé tí ọkọ̀ iṣẹ́ ìṣàlóhùn bá láti lọ sí station pé kànjọ́ ó ní nuisance kan nínú ilé ó ló nílé ẹ̀ kán wá bò ń gbé kúrò ó ló nílé ẹ̀ tó bá lóun fẹ́ kò fẹ́ nílé ẹ̀ kò fẹ́ kó dá léhùn rú tó bá nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ṣáàrí gbogbo kínní ọgbọ́n la fi ń ṣe àwọn tó bá wà nílé ọkọ tí ọkọ ẹ̀ bá dé bóyá ọ̀rẹ́ tẹ́ ti jọ wà yíbọn kọkùnrin yẹn tó mú ẹ̀ ọgbọ́n ni wo bàbá yìí ó tiẹ̀ fẹ́ ṣe pé kinní kan bóyá sí ẹni tó bá pọ́n ọkọ ilé èmi máa ń sọ nǹkan kan fún àwọn èèyàn pé ṣáàrí in life kò síbi tí kò self standard ṣáàrí two things number one tó bá ní bẹ̀rù Ọlọ́run in marriage number two tó bá nífẹ̀ẹ́ partner ò ní ṣàṣìṣe tá bá rà àwọn ọkùnrin tó ń kóbìnrin kiri tí wọ́n bá nífẹ̀ẹ́ ìyàwó wọn gbogbo nǹkan náà máa fi wọ́n máa ṣe ṣìnà yẹn o gbogbo nǹkan náà máa fi tẹ́ lọ́rùn bọ̀tẹ́ bá rò lórí burúkú bẹ̀ á máa yàrá á tún jẹ́ kó tún rí mi mọ bọ́ ṣe sọ Yorùbá ó máa tún fi hàn ẹ́ bọ̀tẹ́ tó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ó máa jíṣe ní nǹkan tí yóò bá mọ̀ ká má dá sí ọ̀rọ̀ tí ẹni tí you don't know Biola but because Biola has a gentle look ẹ feel pé Biola kò ń ṣe nǹkan tí Biola ṣe rí fine apart from the program she's doing she's supporting people ó ṣe dáadáa fáwọn èèyàn tí àwọn èèyàn ń dùn but you don't know her you don't know mọ Biola àìní mo mọ Biola dáadáa bí sọ mo mọ̀ ọ̀rọ̀ yẹn wà mọ́ lọ gbogbo nǹkan tó ń fa náà kì í ṣe nǹkan kí nìkan tó le ṣẹ́rí ọkùnrin tó bá láyàn ládùn ẹ gbàgbé bàbá ẹ̀ ń ṣoní wàhálà ìṣe yóò kì í ṣoní wàhálà kì í ṣe ọmọ játijàti náà ṣe yóò ṣoní wàhálà rárá ọmọ tó gbà pé àpapọ̀ ọ̀dẹ̀ sí rí bẹ́ẹ̀ ó mọ̀ pé òun lè bímọ kí ló wá jẹ́ kí n ṣe ìyàwó fún mi fún kí ló fẹ́ mi fún ẹlòmíì ìgbà ní má lè jẹ́ ti fún ó máa ti dàrú. bí wọ́n wá fẹ́ kí n ṣe another surrogate kò ní ìdí ọkọ bí ó lò ní ìdí ọkọ gbogbo ẹnu ni mo fi sán òbí wọn fẹ́ lọ ṣe another surrogate kó fi ní kó lè bí kejì tí wọ́n mọ̀ pé òun ti ní méjì lọ́dọ̀ ọkùnrin kan kó dẹ̀ máa ṣe sí ẹ̀ lọ bàbá wa lóun gbà that was the genesis of the problem. èyí wá nínú òun ti rí pé bó ṣe ń yọwọ́ ó máa dáhùn sí kolobo pé ẹyọ kan tó bí iná ti tó ọkùnrin tó fẹ́ ṣe àdọ́dọ̀ ọmọ mi ìyànà wọ́n lò ní ẹ kò lè bímọ sorry ẹ má bínú pé mo sọ ọ̀dọ̀ ẹ má bínú mo sọ ọ̀dọ̀ ìgbọ̀n ẹ má bínú tẹ́sán ìgbà ẹ má sọ lọ ẹ má bínú kò ní ẹ̀gì kò lè bí ìta so ẹ má bínú pé mo kú tẹ̀ bẹ́yẹn ó wá fẹ́ ṣe another one ọ̀bọ̀ wa nínú ìyẹn ti rí ọwọ́ tó ti ń yọ ó ti rí pé no kò sọ̀rọ̀ genesis ní tó ṣẹlẹ̀ kí gbọ̀ngàn nìyẹn kí gbogbo ilé ìtàn sọ pé òun ké àwọn ẹ̀ma wa ní fóònù náà ni even àwọn tó mọ ṣe yìí máa ní àti ìlú làpọ̀ àwọn tó mọ bí orin náà pé kí ló wá ṣẹlẹ̀ but ẹ kò sẹ́ni bọ̀dì tó mọ̀ ẹ̀ àti tí wọ́n gbèjà Bíọ́lá ṣé ẹ mọ Bíọ́lá ni ṣé ẹ mọ Bíọ́lá ṣé ẹ mọ ọkọ ẹ ni. ẹ mú náà torí pé ó ní gentle look àwọn ẹ̀ṣọ́ ti ṣe bí ọkọ ó bú ọkọ Bíọ́lá ṣé ó bú ẹnikẹ́ni ẹ calm down. ọ̀gá ni ṣe ò dáa kò sọ̀rọ̀ èso obìnrin ni. ẹni sùúrù please ẹni sùúrù. ẹni tí mò ń sọ̀rọ̀ do you know how to calm down. do you know how to pray for iṣẹ́ tó sọ̀rọ̀ mọ́ ọkọ Bíọ́lá ni. do you know how to pray for obìnrin ni. ẹni sùúrù please ẹni sùúrù. ẹni tí mò ń sọ̀rọ̀ do you know how to pray for calm down. do you know how to pray for iṣẹ́ tó sọ̀rọ̀ mọ́ ọkọ Bíọ́lá ni. do you know how to pray. ẹ jẹ́ kó sọ̀rọ̀ wọn gbogbo ilẹ̀ tí máa béèrè question ẹ calm down obìnrin gbogbo àtàwọn bíbá obìnrin ní gbogbo wa mi mọ ẹ lè jẹ́ fans Bíọ́lá everybody ní fans Bíọ́lá because she's really doing well to the society but ẹ má jẹ́ ká nǹkan táwọn èèyàn mọ̀ òun ló pọ̀ ọkùnrin jìyà gan ní ọwọ́ obìnrin yíbò ní Nàìjíríà tí kì í ṣe ìlú òyìnbó táwa wáyé ọkùnrin jìyà gan lọ́wọ́ obìnrin ó ń jìyà bọ́ fún wọn lè sọ pé àti gbọ́ pé mi ọkùnrin lobìnrin ṣe báyìí sí mi and that's why a lot of them they die in silence ẹ mọ nǹkan tí Bíọ́lá ti fojú ṣe yìí rí ni kí lẹ̀ ń sọ yìí àǹtí mi ò wá síbí báyìí láti wá bà Bíọ́lá jẹ́ or anything no but Bíọ́lá did not do well tó bá fẹ́ ṣe dáadáa even tó bá tẹ̀ fẹ́ announce separation maybe divorce níwọ̀n àtọ́ ṣáàyìn oṣù tó lọ April yìí ló ṣẹ̀ṣẹ̀ kó kúrò nílé wọ́n jọ ń gbé ni àwọn ó dẹ̀ sọ fún gbogbo àwọn èèyàn pé láti for 14 months which was a lie àwọn tó mọ̀ ọ́ kà mọ́ la lè sọ wípé irọ́ ló ń pa oṣù April tó lọ yìí ló ṣẹ̀ kó kúrò okay it's almost 2 months láti mú June ló ṣẹ̀ kúrò nílé so what are we saying ọjọ́ ìbí ọmọ ìṣẹ́ nǹkan lè gbà kan ṣègbè ẹ̀fẹ́ gbọ́n ẹ̀ ọkùnrin àgbẹ̀gbọ́n lọ́jọ́ bẹ́ẹ̀ tíjọ́ ọmọ yẹn sí gbogbo ẹ̀ pẹ̀lú nǹkan bí àwọn ṣàdúrà fún jọ́ ènìyàn gbé bọ́ọ̀bù sí ìta what are we saying ẹ má jẹ́ ká fi sentiment sọ̀rọ̀ gbogbo kan tẹ́yàn bá ṣe jẹ́ kéèyàn máa bẹ̀rù Ọlọ́run do that to the poor guy on his birthday kí ló ṣe fún ẹ ṣé ìdìbò ojú bí ọlá wà ń ta ẹni kí n sọ pé ibi tí ó ti níbọ̀ ó ní gbogbo ẹni ni mo lè fi sọ ojú ẹ̀ wà ń ta but ẹ̀yin ò mọ̀ ẹ̀ mọ̀ náà ẹ̀ mọ̀ evidence wà ẹ̀ mọ̀ ọ̀rọ̀ yìí máa jáde tó pọ̀ gan tí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbìjẹ́ máa lanu ni pé rọ́ ni if anybody ló jáde síta pé ó mú Bíọ́lá break nobody will believe pé Bíọ́lá Adébáyọ̀ láíláí Bíọ́lá ọmọ tútù Bíọ́lá ọmọ tó gentle kò sẹ́ni tó máa believe so that's all I have to say. Bíọ́lá ìwọ ló máa fẹ́ travel you are always travel you will not tell your husband that you are traveling wàá kàn pé baby
mo ń lọ sí Sokoto lọ́la, who does that? Àǹtí tó ń sọ̀rọ̀ yìí tí ẹ má bínú, ẹ̀mí àbúrò ọkùnrin ọmọkùnrin náà, who does that? Ó fẹ́ ni náà, ọmọ tó dẹ̀ fẹ́ náà kì í ṣe ọmọkùnrin bọ̀ mí ní fẹ́ kí tiẹ̀ bàjẹ́, ó fẹ́ bà kárí àìjẹ́ pẹ̀lú nǹkan tó ń sọ yìí mọ́ ẹ̀, obìnrin yẹn náà. You are spoiling your career the way you are talking. Kò sí any reasonable person tó máa gbọ́ nǹkan tó ń sọ bí tó ń sọ̀rọ̀ yìí. Tó bá wà one side, tó bá support ṣe yóò possible bí ìjà bá ti ṣẹlẹ̀, èèyàn máa nẹ́ni tó máa mú. But mi ò mọ excuse me woman, tó bá sọ nípa ọ̀rọ̀ surrogate pé yẹn ló fàjà, fine, but kò ṣe gbogbo ìkọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀, ó ti wash ẹ̀ down jù, ó dá. That's a bad one, man. Ìwọ́n tó ń sọ ṣó mi ọ̀bí tó lè gbàdúrà pé kí tó ṣe tó bá ti family ṣe yìí, you don't do that in public. That's a bad one. mi ṣe ní kẹ́ẹ̀dá sójú ṣe ní àwọn ọmọ ọkùnrin wọ́n máa fẹ́. Ẹ̀yin tèmi kẹ́ ẹ tó lọ, at least ó yẹ kẹ́ ẹ lè jórí ọ̀fẹ́ one apps tí gbogbo ẹ̀ bá dajúrú tán tó lọ sí hospital tí wọ́n ní kò sí kankan tó ṣe é bẹ́ẹ̀ ó ṣáà understand ara ẹ̀. There's one apps tí màá fẹ́ kó lọ já tí gbòǹgbò tí wàá yọ gbogbo yẹ̀pẹ̀ ara rẹ̀ kúrò, ó là ń pè ní ewé gbẹ́gi. Yes, mo fẹ́ kó o já bí kó tó ọwọ́ rẹ̀ áńfù bí méjì, ká sọ wípé tó bá fẹ́ já ó dìpẹ́ bó bá ṣe pọ̀ sí, tó bá jẹ́ pé medium size ni o lè já bí ọ̀nà 6 ni, tó bá jẹ́ kékeré ni o lè já bí 10 places, tó bá jẹ́ pé ńlá ni o lè já bí ọ̀nà 4. Já tí gbogbo kó fọ́nù kó mọ́, kó wá sè ní àgbo, kó jiná. Wà wá bá mi fi kán blọ́là tíún, dákun torí Ọlọ́run, tíún mo sọ o, tíún kó mọ́ ṣòbí ẹni pò fi sí tíún. Wà bá mi kọ́kọ́ fi sínú pọ́ọ̀tì yẹn, wà wá dá mi sí, wà wá kó ewé yẹn sí. Ewé yẹn bó bá ti kó sí, sè é fún 30 minutes, fílẹ̀ bẹ́ẹ̀ nínú pọ́ọ̀tù yẹn, wà á gbé kalẹ̀. Tó bá jẹ́ pé láàárọ̀ ló sè é, ìrọ̀lẹ́ tó padà gbé kaná kó sè é bí 10 minutes, kó wá yọ, kó wá kó gbogbo ewé yẹn, kó wá máa mú mi yẹn kọ́ọ̀pù half cup láàárọ̀ lọ́sàn-án lálẹ́, ṣe fún 9 days. Tó bá mú èyí tó kọ́kọ́ ṣe yẹn, tó bá mú tán, lọ wá mi kó mú at least wàá ṣe fún 9 good days. Tí gbogbo ẹ̀ bá dajúrú tán nìyẹn, tó mọ bó ṣe ń ṣe é. Yes, bákan náà ọkùnrin lè ṣe, obìnrin gan lè ṣe, obìnrin lè lò, ọkùnrin lè lò. Irú àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ń suffer pé nǹkan oṣù wọn ò dá, wọ́n ṣe kò dá, àbí nǹkan oṣù wọn ò wá, ẹ try rẹ̀. Yes, ó dẹ̀ bá yín lára mu, inshallah. Bye for now. Yes, before kí n tó sọ bye ẹ̀yin tèmi, tó lọ wo past videos mi, lọ wo orú àwọn apps tí mo gbé wá orí social media. Tó bá wá nífẹ̀ẹ́ sí, WhatsApp mi lórí 07015100651. Tó bá sọ pé kí ló ń jẹ́ ewé gbẹ́gi, ewé tó máa ń wà nínú feed, kò sí ni ó máa níwájú ilé gan máa ń wù. So fún láyè kó wù dáadáa níwájú ilé rẹ̀, fún láyè. Bye for now.